ọ̀rọ̀ bá di bọ́ọ̀lù ọ̀yà mi tó di pé wọ́n faṣọ ya mọ́ra wọn lọ́rùn. Àbẹ́ẹ̀rí nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè tó lófin, orílẹ̀‐èdè tó jẹ́ pé ó níjọba. Kí ló fa ìjà? Kí ló fa gbọ́nmi sí omi òtó débi pé à ń faṣọ ya mọ́ra ẹni lọ́rùn nílé ẹjọ́ lénìí láàrin àjọ DSS àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣọ́ àwọn ẹlẹ́wọ̀n? Kí ló dé o? Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àtúpalẹ̀ ọ̀rọ̀ wa lórí aáwọ̀ ìjà tó wáyé láàrin àjọ DSS àti òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n nílé ẹjọ́ lónìí. Otasansan rédíò and TV. Ṣé ẹ gbàgbé pé ìjọba àpapọ̀, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n fi ẹ̀sùn kan Emefiele, ìyẹn gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, CBN governor, tí wọ́n ní kọ́lọ̀ rọ́kún nílé. Ìjọba àpapọ̀ wọ́n fẹ̀sùn kàn wípé àwọn bá nǹkan ìjà olóró, nǹkan ìjà jagun páwọn bá nínú ilé Emefiele, wípé àwọn ó sì bá ṣẹjọ́ bó ló ṣe jẹ́, níbo ló ti rí nǹkan ìjagun. Wọ́n bá gbọ́rọ̀ ọ̀hún lọ sílé ẹjọ́. Nígbà tọ́rọ̀ délé ẹjọ́, ilé ẹjọ́ bá wò ó wípé pẹ̀lú ẹ̀sùn tí ìjọba àpapọ̀ tó gbé kalẹ̀ yìí, kò sí ẹ̀rí tó rinlẹ̀, kò sí ẹ̀rí tó dájú, kò sí ẹ̀rí tó fìdí múlẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n lè fi gbé ẹ̀sùn tí wọ́n fi kan Emefiele nílẹ̀. Adájọ́ bá ní fún díẹ̀ yìí kí gbígbé òun gba béèlì Emefiele, ṣùgbọ́n ilé ẹjọ́ ní k'Emefiele kó sì wà ní ọgbà ẹ̀wọ̀n títí tí ètò láti parí béèlì rẹ̀ tí yóò fi wáyé. Ǹjẹ́ káwọn DSS ó bọ́ta kí wọ́n máa lọ, kí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n kí wọ́n gbé Emefiele, kí wọ́n gbé sínú ọkọ̀ wọn ká máa gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n? Nǹkan míì ṣẹlẹ̀ o. Àwọn DSS wọ́n bá yarí, wọ́n fárígá wípé àkàtà àwọn ni Emefiele ó máa lọ, wípé àwọn ni àwọn ó gbé Emefiele lọ. Àwọn àjọ tí wọ́n ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n, àwọn náà bá yarí pé ṣé ẹ gbọ́ ìdájọ́ ilé ẹjọ́ ni? Ṣé ẹ gbọ́ ìgbẹ́jọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ wípé kí Emefiele kó wà ní àkàtà wọn títí tí ètò yóò fi parí lórí béèlì rẹ̀? Àwọn DSS bá yarí pé kò sí tọ́jọ́ o, wípé àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n wípé wọn ò lè gbé Emefiele lọ. Ọ̀rọ̀ bá di bọ́ọ̀lù ọ̀yà mi tó di pé wọ́n faṣọ ya mọ́ra wọn lọ́rùn. Àbẹ́ẹ̀rí nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè tó lófin, orílẹ̀‐èdè tó jẹ́ pé ó níjọba. Àwọn òṣìṣẹ́ ìjọba náà ni wọn ò bọ̀wọ̀ fófin yìí. Ẹ gbọ́ pẹ̀lú bí nǹkan ṣe rí, pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀, pẹ̀lú ìwà tí àjọ DSS wù yìí, pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n bí wọ́n ṣe yarí pé àkàtà àwọn ni Emefiele yóò máa lọ, pé àwọn làwọn wá Emefiele kúrò nílé ẹjọ́. Ta ló jẹ̀bi? Ta ni ká bú, ta ni ká yìn? Pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí, ṣé àjọ DSS ní ká bú ni? Ṣé ilé ẹjọ́ ní ká bú ni? Àbí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ní àwọn làwọn máa gbé Emefiele lọ? Ṣé ilé ẹjọ́ tó ní kí Emefiele kó wà ní àkàtà àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n kán máa wà lọ, ṣé ní ká bú ni? Àbí àjọ DSS tí wọ́n yarí pé kò sí tọ́jọ́ o, tí wọ́n ní àkàtà àwọn ní Emefiele pé ènìyàn wà? Ta ni ká bú, ta ni ká yìn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Dírámà lọ̀rọ̀ yìí o, sísìn fíìmù ni. Ẹ bá wa dá sí i. Ẹ fi èrò tiyín, ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment.